àgbà kì í ṣòro bí ewé. Ẹ kú kalẹ̀ gbogbo èèyàn ọmọ kóòtù jíire nínú olóko káàkiri gbogbo àgbáńlá ayé. Èmi náà mà tún ní Lukman ọmọ Àyándàrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ̀yà àwábì kan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan nínú mọ́tò lọ́wọ́ ni ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ jí ó bọ̀, ọkọ pé ìyàwó pọkọ, ẹ̀yin ọmọ ẹ pé dádì yín ẹ jẹ́ wọn kẹ́kọ̀ọ́ mẹ́. Ẹ̀yin akọ̀wé kọ wúrà, ìwé yìí tẹ̀ ń kà yọ wọ̀ yín lórí ẹ̀rí fi ṣe rere. Ẹ̀yin òṣìṣẹ́ ọwọ́, àdá ọba ọkọ ọba kò ní sa yín lọ́wọ́ kò sì ní sa yín lẹ́sẹ̀. Ewu ìbálé kí ni jẹ́ bẹ́ẹ̀? Kí ni jẹ́ ewu ìgbálé? Lọ́dọ̀ àwọn alákọ̀wé máa pè ní disfegin. Kéèyàn gba ìbálé lára obìnrin, ìjọ tí obìnrin kọ́kọ́ dá ọkùnrin mọ̀ ní jẹ́ ìbálé. Ewu wo ni wàá mẹ́mẹ́? Ẹ̀kọ́ ọbẹ̀ ní wàá kọ. Ayé àkàkátà, ayé àkàmàrà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ṣubú látọjọ́ tó ti pẹ́, ṣùgbọ́n wọ́n ń wá ohun tí ọ̀sọ̀ lòkè. Ìwọ̀n tó dínà ajé ẹlòmíì, ìwọ̀n tó jọ́rọ̀ ayé ẹlòmíì ọ̀bàjẹ́, àfọwọ́fà lọ́ máa pọ̀jù. Wàá gbọ́nú eléyìí. Ewu ìbálé ni o. Arákùnrin kan ni orí ọmọ ìyá olóúnjẹ kan ní síríìtì kẹta sọ́dọ̀ wọn. Ọmọ ìyá yìí rẹwà lóòótọ́, ṣùgbọ́n oúnjẹ nìyá rẹ̀ ń tà. Ọmọ ìyá ọ̀kàwé tọ́lọ́lọ́run ò fún lẹ́bùn ìwé kíkà, ìṣe ń bá ìyá rẹ̀ ta ń jẹ. Ọmọ yìí ní akíkanjú iṣẹ́, ì máa ràn ìyá rẹ̀ lọ́wọ́. Tó arákùnrin yìí ló wọ́n fi ọmọ yìí gbọ́ gbà. Ìyá rẹ̀ mọ̀ gbogbo àwọn èèyàn tó ń ta ń jẹ fún, tí wọ́n jọ ń ra ń jẹ ń bẹ̀, gbogbo wọn ni wọ́n dá arákùnrin yìí mọ̀. Yóò gbóúnjẹ fún, yóò fún lówó. Lọ́pẹ́lọpẹ́ ọmọ yìí lárákùnrin yìí fi rí káwọn á máa pè é ní bọ̀dá akọ̀wé. Bọ̀dá akọ̀wé tọrọ fẹ́ràn ìwé púpọ̀, Ọlọ́run fìwé náà ó fi yí ọmọkùnrin ọ̀hún. Ọkàwé o, ọkàwé. Ọwọ́ àdìjọ́ kan ó ti kàwé, ó fẹ́ parí. Ó wá sọ fún ọmọbìnrin yìí, tipẹ́tipẹ́ látìgbà títí fẹ́ra ní ti ń fóúnjẹ ẹ̀fẹ́ lọ o, pé lágbájá jẹ́ ń gba adé lórí ìkíní yìí, jẹ́ ń gbọ̀rá lára ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀. Oníjó wo súnmọ́ ní jẹ́ bẹ́ẹ̀? Oníbọ̀dá akọ̀wé, ẹ má ti súnmọ́ mi. Ẹ má ti súnmọ́ mi. Àwọn òbí mi sọ fún mi wípé àwọn gbọ́ pé wọ́n nínú àkọsẹ̀jáyé mi, ẹni tó bá gba àbálé mi, òun ló gbọ́dọ̀ fẹ́ mi o. Wọ́n lè wú àbẹ́. Torí pé wọ́n sọ wípé ọmọ ẹlẹ́gbẹ́ lòun. Tó ẹ̀yin kọ́ yìí. Ọmọbìnrin yìí náà ti dàgbà dáadáa. Ó wá ń tẹ ọkùnrin yìí pé bọ̀dá akọ̀wé, tẹ́ bá mọ̀ pé ẹ̀ ní fẹ́ òun, ẹ má gbàgbá léwu o. Wọ́n ló léwu o. Tó arákùnrin yìí ẹ̀sùn àwọn akọ̀wé ọkọ àwọn ìbò táwọn ìbò lẹ̀ ẹ mọ̀ wọ́n bá fẹ́ takọ̀wé bá fẹ́ pààyàn kú yóò lọ Mr. Bisi yóò lọ ra àwọn mídìmídì yóò rà fún oníkọ́mi ìpanu. Òun nífẹ̀ẹ́ rẹ̀ kò sí ohun tó wọn ò lè fi búra, òun lè fi ọ̀hún búra, òun lè fi bàbá òun búra. Ẹ̀yin kọ́ yìí kò sí ohun tó fẹ́ ṣe. Ṣé mọ̀ pé obìnrin tí yàrá ń fẹ́ bí yàrá ti lóòdù ẹ̀ lẹ́ẹ̀kan ó ti di kọ́sítọ́mà. Láti bẹ̀ lọ ó bẹ̀rẹ̀ sí ní fún ọmọ níbàálò ní gbogbo gbà ọmọ náà ti gbà pé ẹni yìí fẹ́ fẹ́ wọn. Ṣàdédé lójijì arákùnrin parí ìwé rẹ̀ tán, ṣùgbọ́n kú bí
oṣù díẹ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tí ó parí ọmọ yìí ló mú lóyún ó sọ fún bọ̀dá akọ̀wé níbo òun ọmọ ọlọ́ọ̀dọ́ gbá òun ọmọ ọlọ́ọ̀dọ́ àwọ wọn bọ òun yọ wọ́n ti sọ fún òun pé òun ò gbọ́dọ̀ ṣẹ́yún o pé ẹni tó bá gba àbálẹ̀ òun lòun gbọ́dọ̀ fẹ́ o òun ò lérò pé yóò lè wọ̀ o òun sunkún ọmọbìnrin yìí ó sunkún ìyá rẹ̀ gbọ́ wọ́n bara jẹ́ wọ́n fara ya pa ọ̀dà akọ̀wé kọ̀ wáyẹ̀ kò ṣe báyìí pẹ̀lú ọmọ yìí gbogbo èèyàn ló ti mọ̀ ẹ́ ó ní láyé sọmọ tí ó kàwé lò wọ́n wàá fẹ́ ẹ̀yìn kọ́ yìí ọmọkùnrin yìí ó parí ìwé rẹ̀ oríṣẹ́ gidi ó sì ní owó lọ́wọ́ ọmọbìnrin yìí ń dátọ́ oyún pẹ̀lú àwọn òbí rẹ̀ nígbà tí ó bímọ ìbejì ló fi bí ọkùnrin méjì gidigba ìgbà tí owó ńláńlá dé ọwọ́ ọmọkùnrin yìí ó tíráfù ọlọ́ọ̀lú òyìnbó ó ṣiṣẹ́ ó tún dolówó owó tó pọ̀ ṣùgbọ́n bí ṣe ń ṣiṣẹ́ tó fún lówó tó kò ní àṣeyọrí ó ní lọ́kì ṣùgbọ́n ọ̀tọ̀ ní lọ́kì ọ̀tọ̀ làṣeyọrí kò láṣeyọrí ó lọ fá láàrin bíi ọdún mẹ́wàá oríṣiríṣi obìnrin ló ti bá pàdé kò sẹ́yìn tó dúró lọ́dọ̀ rẹ̀ ó ṣe wẹ́dìn fún àìmọye obìnrin tó bá ti kù dẹ̀dẹ̀ báyìí wọ́n ń fi ilẹ̀ ní tó bá ti kù dẹ̀dẹ̀ báyìí wọ́n ń fi ilẹ̀ ní ẹ̀yìn kọ́ yìí ó sì fẹ́ ìyàwó dórí 5 èyí tó wá sí 5 kò sí gbogbo tẹ́sítì tí wọ́n máa ṣe wọ́n ní nǹkan kan ò ṣe kọ̀sọ́mọbìnrin o nǹkan kan ò ṣe sọkùnrin náà ṣùgbọ́n ìbáda láwọn tó jẹ́ tí wọ́n jẹ́ ọmọ Yorùbá tí ń fọ̀rọ̀ lọ́wọ́ ní kọ́kẹsẹ̀ ẹlẹ́bọ̀ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ kan ibì kan ìyá ìyàwó rẹ̀ ni wọ́n máa sọ̀rọ̀ yìí fún ìyá ìyàwó bá jáde sọ̀rọ̀ yìí ṣe mọ̀ pé òun bí gidi òní fẹ́ kọ́ mọ wọn wà ní ọkọ kọ́ má rọmọ gbẹ́jọ́ wọ́n débi gbá wọn lárákùnrin yìí lọ́sàtọ́fà wọ́n débi àwo wọn lárákùnrin yìí lọ́sàtọ́fà nígbà àwọn á dé ọ̀nà kẹta sí kẹrin wọ́n ní arákùnrin yìí lọ́mọ ń ta ó lóun ò bímọ rí wọ́n ló ti bímọ wọ́n ní kódà ìbejì ni wọ́n wá júwe arábìnrin tó bí fún ọmọbìnrin tó bí fún ó pupa báyìí kò ga jù báyìí lọ ọwọ́ arántí làákàyè ẹ̀ sọ wọ́n ní ọmọbìnrin yìí dandan ni ó gbúdọ̀ fẹ́ o torí tó wà nínú àdéhùn ọmọbìnrin yìí tọ́ba tó fẹ́ ọmọbìnrin yìí làṣeyọrí rí ó tó wà ní ó tó rí nǹkan ńláńlá gbèsè láyé kóun ní òwò iye obìnrin tó ti fẹ́ lẹ́yìn rẹ̀ èwo ló dúró ǹjọ́ kan sọ pé òun lóyún rí wọ́n ní wọ́n sọ pé àwọn lóyún rí gbogbo tẹ́sì tí wọ́n ṣe kí ni wọ́n wí wọ́n ní òsì nǹkan kan tó ṣe ẹ̀yìn kọ́ yìí abáwálé nígbà wọ́n wálé káàkiri wọ́n bá wá ọmọbìnrin yìí lọ bí tíya rẹ̀ ti ta ń jẹ látijọ́ ń bo wọ́n bá béèrè lọ́wọ́ àwọn lágbájá látijọ́ tí wọ́n ti kókó mi kí sọ̀rọ̀ ọdún 7 wọ́n ṣàtẹ̀bìrì ẹ mọ̀ pé tọ́lọ́wọ́n bá ní fìyà jẹ ni yóò gbé ní pàdé aláàánú wọ́n ṣàpàdé ẹ̀ kó ní kíní ni wọ́n kó lọ ojú èbí wọn lọ wọ́n débẹ̀ wọ́n wá ọmọbìnrin yìí rí o ìgbà wọn wá rí wọ́n bẹ̀ yá wọ́n bẹ̀ ọmọ ó ṣèlérí ọkọ ọmọ àtìyá okú wọn tíráfù ìgbà tó kó wọn tíráfù eku ń kó bí eku ẹyẹ ń kó bí ẹyẹ ìyàwó tó padà fẹ́ ìgbà yẹn ọmọbìnrin yìí òun náà finú ṣoyún ọfẹ́ ìgbọ́mọpọ̀ gbogbo ẹ̀yin bọ̀dá bẹ́ẹ̀ bá rọmọ ẹlẹ́pà lílá bẹ́ẹ̀ rọmọ oníbọ́ọ̀lì bíbójẹ bẹ́ẹ̀ rọmọ búrẹ́dì ẹ kù mọ́lẹ̀ ẹ̀kọ́ lélẹ́yìí o fẹ́mi àtìyín o ẹ̀kọ́ lélẹ́yìí o fẹ́mi àtìyín o wọn wọ́ mi ò tó má fi gọ̀gọ̀ fa ẹ má jẹ́ àfọwọ́ ara fa wàhálà ọ̀pọ̀lọpọ̀ ní lọ ṣọ́ọ̀ṣì ní lórí òkè ní gbàdúrà ní tibìkan bọ́ọ̀bì kan aṣọ tó sì wọ sọ́nù jìbìtì lólu tó fi ra aṣọ yìí bóun làdúrà rẹ̀ sì fẹ́ gbà ẹ kíyèsára ọ̀pọ̀lọpọ̀ náà mọ́bi tó ti ṣubú dànù tọ́jẹ́ pé ń sáré káàkiri èyí á máa kíyèsára o ewu ìbálẹ̀ ìwọ̀n tó ọ̀bá ti ní jẹ àwé máa fi rùn mú o lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ àdàgbà tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp 08032983298 ẹ bá fẹ́ pàdé wa lórí Facebook ẹ lọ search fún life spiritual solution kí ni mo pè life spiritual solution capital letter lẹ́ẹ̀fi kọ́ ẹ wàá pè 08032983298 ẹ bá fẹ́ ràn lọ́wọ́ abọ́yá ẹ̀ tí wà ní ọkọ̀ tipẹ́ ni ẹ̀rọ ọmọbí ni àbẹ̀fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé yín ẹ̀ka sí mi ẹ sápè 08032983298 ire kàbìtì.
ọdún bá sọdún o.